Hello? 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 Àfàìlà ọjọ́ lọ́jọ́ bẹ́là máa là ó. Àfàìlà ọjọ́ lọ́jọ́ bẹ́là máa là ó. Ológbòjò òwòyí ti dé, bàbá fún gbogbo egúngún òwòyí. Kí kẹ́kẹ́ ó pamọ́ gbogbo ẹyẹ oko lẹ́nu. Tàlà kó wárápá wọ́jú ọmọ akúyányán. Kákó wárápá ó farasin níwájú ọmọ akúyányán. Ọdẹ apẹrin kóhun náà farasin níwájú ọdẹ apààyàn. Mo ti sọ lórí ètò yìí rí pé bí pánsá ò bá fura pánsá jáná àjà, tí ò bá fura àjà ìyájì sí kòtò, onílé tí ò bá fura olè yìí ó kú lọ. Mr. Ṣẹ́gun Fádàrẹ, mo kí yín níyà abẹ̀hún. Wàlíù ọkọ ìyàwó ọjọ́ tuntun, ẹ kú ìnáwó ọjọ́ ọkọ ìyàwó tuntun, Wàlíù Àkànbẹ̀. Alágbára kì í bá tẹ̀rín tọ̀yàyà lọ sójú ogun o. Ó dìgbà tí alágbára bá jagun àjàyè kẹ́ ẹ tó rẹ́rìn lẹ́kẹ̀ẹ́ alágbára. Ó dìgbà tí alágbára bá ja àjàṣẹ́gun kẹ́ ẹ tó rẹ́rìn lẹ́kẹ̀ẹ́ alágbára. Akíkanjú tẹ́sì rí yìí kò lè dá ogun ṣẹ́, àtìlẹ́yìn àwọn ọmọ ogun náà lè ń jẹ́ kí ajá àjàṣẹ́gun lójú ogun. Kí n tó wọnú àgbámi ètò, unknown number kan ó sẹ̀ndí mẹ́sẹ̀jì sí mi lọ́jọ́ òní. Ó dà pé orí rédíò program kan ló fẹ́ sẹ̀ndí ẹ̀ sí, ló bá sẹ̀ndí ẹ̀ sí mi. Ó ní ládùúgbò mi ẹ̀ẹ́dìn táìtù òtẹ̀yìn tó fi ṣe táìtù ọ̀rọ̀ tó sọ nínú ọ̀rọ̀ tó sọ tó sẹ́ndì sí mi òun nìyẹn. Ó ní tó ń ṣẹlẹ̀ ládùúgbò mi. Ó ní bàbá olówó kan ralẹ̀ kan ládùúgbò mi, bàbá yìí sì transformer wà nù lẹ̀ sí bàbá yìí rà. Bàbá olówó yìí wá wò pé òun ò fẹ́ kí transformer wà níbi tó wà yẹn, ó wá pe àwọn tí ó jẹ́ olórí àdúgbò, ó fún wọn ní 2 million, mi ò sí ńbẹ̀ o. Ìpè kọ́ dákun kọ́ dábọ̀ kọ́ bá wọn gbé transformer yìí síbòmíì. Ìgbà táwọn olórí àdúgbò gba owó lọ́wọ́ bàbá yìí, tó yẹ kó pe àwọn tí ọ̀rọ̀ kàn, ìyẹn àwọn NEPA. Wọ́n náà boys àdúgbò ní bàbá yìí lọ pè. Ìpè báwọn yẹn ṣe gbé transformer débi tán fẹ́ gbé sí báyìí, tán gbé ná sórí ẹ̀. Ìpè ṣe ni transformer blow dànù. Wọ́n ní láti ọjọ́ yìí làwọn ti wà nú òkun. Làwọn ṣe ní ká fọ̀rọ̀ yìí tó àwọn èèyàn wa létí.
ìgbésẹ̀ kò ń ṣe pé àwọn community tún máa pe àwọn káwọn tún wá dáwó míì àbíjọba ló fẹ́ tún wá gbé transformer fáwọn ni bí yẹn ṣe jẹ́ ní àbẹ̀hùn nìyẹn. mo kí bàbá mi Alhaji Moruf Adébóyèga ọmọ ọ̀dọ̀ àgbàmúlẹ̀ tí gbénu rédíò owó yànmùyànmù. mo kí bàbá mi Olúwaṣínà Ayọ̀mí Àmọ́dù àgbà ọ̀rọ̀ tí ń rógbàmù lórí afẹ́fẹ́. àwọn bàbá tó ní a máa ṣe nìṣó nìyẹn wọ́n ní kò séwu lóko àfigiri àparò. ẹ̀gbọ́n mi ń jẹ́ ìlàjà yìí mú kí ẹ̀yin náà. ẹ máa darapọ̀ mọ́ yín láìpẹ́. eléyìí tá a mú wá fún yín lónìí yóò làkàkì díẹ̀. ẹ̀yin Yorùbá dà ẹ súnmọ́ bí yìí. ẹ̀yin Yorùbá ẹ pa èrò pọ̀. Yorùbá ẹ parapọ̀. Yorùbá ẹ pohùn pọ̀. kẹ́ ẹ jẹ́ ká fi ìgbàanú kan ṣoṣo ṣe ọ̀já. kẹ́ ẹ jẹ́ ká ṣera wa lóṣùṣù ọwọ̀. ẹ̀yin náà mọ̀ pàjòjì ọwọ́ kan báyìí kò gbẹ́rù dórí o. ojú tọ̀rẹ́ mi ojú òtì mí gbogbo wa láàjọ lójú tí o. ètò wa tó ti ré kọjá mo ti sọ rí pé òkèèrè báyìí lolójú jíjìn ti mú ẹkún ẹ̀sùn. bẹ́ẹ̀ ni mo sì sọ pé kí ni ìgbáradì àwa Yorùbá fún hílà hílo àti wàhálà tí ń bọ̀ lọ́nà yìí. ẹ jẹ́ kí n sáré mú àwọn ohun kan wá fún yín. mo ti lo àwọn ohun yìí rí lórí ètò mo ti lò rí Mìláfíà bàbá Mìláfíà Ọbádáyà wọ́n sọ̀rọ̀ wọ́n pàkíyèsí wa sí àwọn nǹkan kan. And the truth. And let me make some revelations, because some of us also have our own intelligence networks. Okay. Have met with some of the bandits. We have met with some of their high commanders. One or two who have repented. They have sat down with us, not once, not twice. They told us that one of the northern governors is the commander of Boko Haram in Nigeria. Boko Haram and the bandits are one and the same thing. They have a sophisticated network. During this lockdown, their planes were moving up and down as though there was no lockdown. Moving ammunitions, moving logistics, moving money, and distributing them in different parts of the country. They are already in the south, in the rainforest of the south. They are everywhere. They told us that when they finish these rural killings, they will move to phase 2. The phase 2 is they will go into the urban cities, going from house to house, killing prominent people. I can tell you, this is the game plan. By 2022, they want to start a civil war in Nigeria.
Don't joke with what I'm saying. I have a PhD from Oxford University. I'm a central banker. We don't talk nonsense. tí Ọ̀bádáyàmí Láfíà nílẹ̀ gbọ́ yẹn ẹ jẹ́ kí n tún mú ti akọ̀wé àwọn àgbẹ̀ nílùú Ìgangan bàbá mi Adéagbo Táíwò. ẹnìkan wá gbọ́dọ̀ gbin irúgbìn sórí oko wọ́n lọ fi màálù jẹ ni wọ́n wí pé túwédé báyìí túwédé Sókótó àwa ni ilẹ̀ sí ẹ̀yìn ní ilẹ̀ kan ni níbí yìí ni àwa fi ṣe gádìn bàbá wa Danfodio níbí yìí Nàìjíríà lápapọ̀ gádìn bàbá wa ni Danfodio lónìí àwọn bàbá wa ò ṣe dáadáa tẹ́lẹ̀ ni wọ́n yẹ kí wọ́n ti kọ́ka bí kọ́ ti gbà lọ́wọ́ yín àwa ó sì gbà á mélòó ni ẹ̀yin ṣe bí tí àwa bá pa ìgbà tẹ́ wà láàyè ni ẹ̀yin sọ wípé kínní yìí sì fi ń tó àwọn ìjọba létí tó tẹ́ bá wá rí àwọn fúnlà. èmi ti. tí bàbá mi lẹ́gbọ́n yẹn Raphael mo kí ẹ níbẹ̀ yẹn mo kí ẹ ọmọ ẹ ń kọ́ ò àtìyàwó ẹ àwọn náà ń kọ́ ń bẹ̀. bó ṣe ń lọ láwùjọ lápé ètò ni bó ṣe ń lọ láwùjọ Àjàlá Kọ́láwọlé ló kọ mi ẹ dákun ẹ máa bá mi share fídíò yìí èmi lọmọ olówó òdúró èmi lọmọ ajífẹgbẹṣeré àwí ìmẹnu kúrò ní tòwú èmi lọmọ ajíbọ́lá èmi lọmọ ajíbọ́sì èmi a máa sọ pé tèmi di méjì lówù èmi lọmọ wọn lé Olúṣòmí lábẹ́òkúta ẹ̀ẹ́bẹ̀ bá tún dórílẹ̀ Òwu ilé bàbá ńlá bàbá mi nílé Abẹ́sẹ̀ èmi tún lára ọba mòdé ọmọ tagbáta ọmọ kóró ọmọ lẹ̀kọ́ lẹ́rù lọ́ba ọmọ kíbò má jà á kọmọdé ọba má pẹyọ kálẹjọ máa péjúbọ kóró wa ní gbogbo ìgbà lọ́ba àwa lọmọ lámọláyà tó rojú ẹnu ẹ tó jàre tó nígbà tí ọmọ ń gbowó níṣe nìyá ẹ ń gbà ṣe ẹ láyé ìjọhun nìyẹn àtúndọrú ẹ àdáṣọrú ẹ ṣòro mọ́. ẹ jẹ́ n sáré mú polówó kan wá sétí gbọ́ yín. dídá tí Ọlọ́run dá ẹ̀mí wa ó dá ibùgbé fún ìyẹn àgọ́ ara bí àgọ́ ara ẹni bá dá ọkàn ẹni á balẹ̀ ìjẹ ìrora ẹ̀yìn dídùn mọ́ akọ ibà ní wá ìyọjú sí ìtọ̀ ṣúgà àti ẹ̀jẹ̀ ríru tí ń gbé ẹlẹ́mìí gbóná kàn sí iléeṣẹ́ Confidence Herbs egbògi pọ́nbélé ni wọ́n lò àwọn oògùn wa ní Confidab for diabetes and high blood sugar solution also Comfy HBP capsule have the normalized blood pressure and Comfy Pie capsule have the cure chronic pie. Elimo wa kulolu iléeṣẹ́ wa tó wà ní house 3 Balẹ̀ Crescent Bàbá Ẹgbẹ́ Mẹ́rin Lagos State tàbí kí ẹ pè wọ́n sórí 08034742681 tàbí 08106449976 Confidence Herbs ojúlówó egbògi ilẹ̀ wa. bí yẹn ṣe jẹ́ nìyẹn níbi ibẹ̀ yẹn Confidence Herbs láti olú iléeṣẹ́ Confidence Herbs ni wọ́n ti ń ṣe àwọn oògùn wọ̀nyí bóyá ẹ̀yin nífẹ̀ẹ́ sí eléyìí ó kí ọ diabetes eléyìí tó bá ti kọ́ǹkì gan ó tún high blood sugar solution náà lélẹ́yìí bóyá ẹ̀yin nífẹ̀ẹ́ sí ẹ kàn sí mi mi abayin àmàṣàtọ̀nà bẹ̀ ṣe máa rí eléyìí tún wà ń bì í Confid pile fún chronic pile eléyìí tó bá ti wọlé sọmọ ọkùnrin lára àbọ̀mọbìnrin ó máa ń ṣèyàn tó yẹ pé nǹkan ọlọ́mọkùnrin ò ní ṣiṣẹ́ mọ́ tẹ́ bá nífẹ̀ẹ́ sí ẹ pè mí màá bá yín mú òun náà wá Confid HBP eléyìí
herbs ní láti normalize blood pressure ẹ̀wọ̀ tí blood pressure ẹ bá ga sókè tó o bá bẹ̀rẹ̀ sí nílò àwọn oògùn yìí wá jẹ́rìí sí agbára Ọlọ́run bí yẹn ṣe jẹ́ nìyẹn ní abẹ̀hún lónìí a skip abala kan lórí ètò yìí a ní lè mú ìròyìn tó ń lọ láwùjọ wá sétí ìgbọ́ yín a bọ́ sí abala àkíyèsí torí àwọn tá a ṣàkíyèsí láwùjọ wa ó kọjá kékeré o a wà máa mú wá sétí ìgbọ́ yín one after the other ẹ máa bá wa kálọ Sẹ́ríbùmí olódòdó ìjírá kí ó dọ̀tí lórúkọ tèmi yóò dọ̀tí lórúkọ mi o. ẹ̀yin olóṣèlú dà ẹ máa bọ̀ níbí. Ayé la máa fi sí. ẹ bá mi ké sórí adé ẹ bá mi ké sí gbogbo lóyè. Pẹ̀lú kádàrá àwọn yàtọ̀ síra wọn. Ó ní ká já mọ́. ẹ bá mi ṣe àwọn fídíò yìí kó lè débi tó yẹ kó dé o. Inú igbó tó bá lówó ló dáwọ́ lé ayé. ẹ bá mi ṣe fídíò yìí kó dé orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá káàkiri. Olówó láyé máa fún láàyè dòróló láyé fẹ́ rí. Ẹlẹ́dàá mi o. ẹ bá mi sọ fún àwọn àgbààgbà Yorùbá pé mo fẹ́ bá wọn ní gbólóhùn. Èrò mi tó ń jó. ẹ bá mi ké sí pásítọ̀ ẹ bá mi ké sí àfáà. Èrò mi tó ń jó. ẹ bá mi pe oníṣẹ́ ọwọ́ ẹ bá mi pe oníṣòwò. Ẹni lólu fún bẹ̀rẹ̀ ní ìsàlẹ̀ òní. ẹ bá mi pe babaláwo ẹ bá mi padáhùn ṣe ẹ bá mi pe oníṣègùn. Èrò mi tó ń jó lórí omi. Ẹni lólu fún bẹ̀rẹ̀ ní ìsàlẹ̀ òní. Ṣé bọ́lá ń bá mi ṣe? Èrò mi tó ń jó. ìjẹ́ yìí mọ̀ pé tí gbogbo wa bá fohùn ṣọ̀kan tá a bá ké pe Ọlọ́run ọba Elédùmarè lórí ètò ààbò nílẹ̀ Yorùbá yóò di àfẹ́yìn tẹ́gùn aláré fi sọ. Ìwà la máa fi ṣàrùn. Bó ṣe lówó tó ló máa gbádùn òyìnbó tó. Lóhun Davido ọmọ bàbá olówó pariwo gbówó ní kókó. ẹ jẹ́ panupọ̀ ká pohùn pọ̀ ká pèrò pọ̀ ká sọ fọ́lọ́run ọba pé ètò ààbò ẹ̀mí àti dúkìá k'Ọlọ́run bá wa dáàbò bò gbogbo ẹ̀. Tó bá lówó ló dáwọ́ lé ayé. ǹjẹ́ yìí mọ̀ pé ètò ààbò ọ̀rọ̀ ètò ààbò ti di kọ́lọ́mú ó dánmú ẹ̀ gbé. Olówó láyé máa fún láàyè dòróló láyé fẹ́ rí. ọ̀rọ̀ ètò ààbò yìí bó ṣe ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ló ń ṣẹlẹ̀ nílẹ̀ Ìgbò lọ́hùn-ún tó tún ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá lọ́hùn. Omi tó ń jó lórí omi. Èrò mi tó ń jó lórí omi. Ẹni lólu fún bẹ́ẹ̀ ní ìsàlẹ̀ òde òṣèlú láwọn ló bá mi ṣe. Èrò mi tó ń jó. gbogbo wa náà la mọ̀ pé ọ̀tá kan ṣoṣo ni gbogbo wa ní o. Ẹni lólu fún bẹ́ẹ̀ ní ìsàlẹ̀ òde òṣèlú láwọn ló bá mi ṣe. Èrò mi tó ń jó. ẹ̀yin náà sì mọ̀ pé nǹkan ní àwa ò ní. àwọn ọ̀bọ̀n tó ń bẹ lọ́wọ́ àwọn èèyàn wọ̀nyí ó yàtọ̀ sí sakabula táwọn àmọ̀tẹ́kùn ń gbé lọ́wọ́ káàkiri. ẹ jẹ́ kí n kọ́kọ́ fi àsìkò yìí bá gbogbo láńlọ́ọ̀dù àdúgbò sọ̀rọ̀. nígbà tí àwọn 1 million boys tó ń dà wá láàmú ńgbà náà lọ́hùn-ún ẹ jẹ́ n sáré rán yín létí gbogbo wa la mọ̀ tó ṣẹlẹ̀ ńgbà náà. bí ọmọdé ṣe ń jáde làgbà ń jáde. Ayé làbọ̀wọ̀. obìnrin mi ìfẹ́ jáde ọkọ ẹ̀ ló sọ fún pé ṣe bí mi ti wà ń ta ìwé òṣè wọlé lọ. Àyànmọ́ pẹ̀lú kádàrá àwọn yàtọ̀ síra wọn. Ó ní kájá máa gbé nílé, ó yan kìnìún sínú igbó. Tó bá lówó ló dáwọ́ lé ayé. gbogbo láńlọ́ọ̀dù àdúgbò àti ọmọ àdúgbò pátápátá ló jáde. Ó lọ́wọ́ ò dẹ̀rú ayé. pé káwọn 1 million boys ó káwọn mọ́ta ó tẹ́ àwọn lọ́rùn ju kó káwọn mọ́lé lọ. Àjòjòrò lówó láyé fẹ́ rí. Ẹlẹ́dàá mi ò ṣe mí lẹ́ni ayé fẹ́ rí.
gbogbo ẹ̀yin láńlọ́ọ̀dù àtẹ̀yìn ọmọ àdúgbò fún iṣẹ́ akíntẹ́ ṣe nígbà náà lọ́hùn-ún. lórí omi ẹni lólu fún bẹ̀rẹ̀ ìsàlẹ̀ odò ṣe bọ́ lọ́rùn ló bá mi ṣe. ẹ̀rọ mi tó ń jọ lórí omi ẹni lólu fún bẹ̀rẹ̀ ìsàlẹ̀ odò ṣe bọ́ lọ́rùn ló bá mi ṣe. ẹ̀rọ mi tó ń jọ. ẹ wá jẹ́ kí n pè wá padà nígbà tí gbogbo wa jáde nígbà náà lọ́hùn-ún kílẹ̀ rògbò ń ṣẹlẹ̀ nígbà yẹn. ìwà la máa fi ṣàrùn bó ṣe lówó tó ló máa gbádùn òyìnbó tó ló mú Davido ọmọ bàbá olówó pariwo gbówó ní kókó oníkùdù wa bọ́bá tí náà sì ti yọ my brother. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jáde pẹ̀lú gbóngbó lọ́wọ́, àwọn kan jáde wọ́n mú ṣọ́fẹ̀ lọ́wọ́, àwọn kan jáde òkú àdáná mú lọ́wọ́, àwọn kan jáde pàṣán mú lọ́wọ́. àwọn kan wọ́n ti ẹ̀ jáde civil defence náà lọ ṣe, wọn ò mú kankan lọ́wọ́ ń tiwọn, bóró ṣe ń ké lọ́tún ni wọ́n sun táyà lósì. gbogbo àwọn boys àdúgbò ò mà sùn, ọ̀pọ̀lọpọ̀ láńlọ́ọ̀dù àdúgbò ló lọ sùn. wọ́n ní mo filẹ̀ fún yín o, ẹ kú iṣẹ́ ìlú o. gbogbo àwọn èèyàn ló ṣiṣẹ́ ìlú, gbogbo ẹ̀ là ń rí lórí social media. torí gbogbo àwọn èèyàn ṣọkùn akínmání. nígbà tí àwọn láńlọ́ọ̀dù àdúgbò jáde táwọn boys àdúgbò súnmọ́ wọn, ẹ bèrè ṣé ọmọ láńlọ́ọ̀dù mélòó ló wà pẹ̀lú yín gbà náà lọ́hùn-ún. àwọn bàbá àdúgbò lẹ́ẹ̀ máa rí ẹ̀ lè rọ́mọ ọmọ bàbá ládùúgbò. àwọn láńlọ́ọ̀dù tọ́jú ọmọ wọn sílé mi ìbúyàn o. wọ́n ní ọmọ pé erin kì í fọn kọ́mọ ẹ̀ náà ó fọn, tí erin bá ń fọn ọmọ ẹ̀ afọ tiẹ̀ lọ́tọ̀ ni. wọ́n ní àgbọ̀dọ̀ rí náà kànga, bàbá ò gbọ́dọ̀ wà ń ta kọ́mọ náà ó wà ń ta, ìwọ wà nílé máa ṣe lé. ẹ wá jẹ́ ká bira wa léèrè, nígbà tí gbogbo kinní yìí ń ṣẹlẹ̀, ìbọn mélòó ló wà ládùúgbò tiyín? ọlọ́dẹ tẹ́ ẹ ní ọlọ́dẹ mélòó lẹ ní, ìbọn mélòó ló sì wà lọ́wọ́ wọn? ẹ béèrè pé ṣé ìbọn tó wà lọ́wọ́ àwọn ọlọ́dẹ yìí ṣó lè kọjú ìbọn tó wà lọ́wọ́ àwọn tí ń dà wá láàmú yìí? sẹ́yìn ò mọ̀ bọ́ àwọn ọlọ́dẹ yẹn ni tọ́ bá ti yẹyan kan gbà wò, ọmọ àsásí kọ́nà ni wọ́n á sáré lọ kí ẹlẹ́ẹ̀kejì. tẹ́yìn bá lè rántí tẹ́ ẹ bá jáde ńgbà yẹn, ẹ fọkàn wo àwọn tó mú gbóngbó dání, ẹ fi ọkàn wo àwọn tó mú bọn dání. bàbá sójà tó wà ládùúgbò yín yẹn, tílé ẹ̀ wà ń bí gẹ̀rẹ́gẹ̀rẹ́ yẹn, ṣé ẹ mọ̀ pé ó sójà yẹn níbọn lọ́wọ́? ìyẹn di méní. ọ̀gá police tó wà ládùúgbò yín, tó wà nílé tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀gá sójà, ṣé ẹ mọ̀ pé àwọn náà níbọn? bó ṣe lówó tó ló máa gbádùn òyìnbó tó ló mú Davido ọmọ bàbá olówó bá. ṣé ẹ mọ̀ pé naval staff ní bàbá tẹ́bi ṣe chairman yẹn, ṣé ẹ mọ̀ pé òun náà níbọn? ṣé ẹ dẹ̀ mọ̀ pé entrance òkè lọ́hùn níbi àdúgbò yín lòun wà? ṣé tí ó bá wá ṣẹlẹ̀ pé àwọn ará bíi wọlé
àwọn méjì tó níbọn ládùúgbò yín ẹnu ọ̀nà àdúgbò náà wà wọ́n wà lẹ́ńtrance àdúgbò chairman àdúgbò yín òun wà lókè lọ́hùn àwọn ará bíi ò wá gbàsàlẹ̀ wọn gbà òkè wọ́n wá gba àárín méjì wọlé sínú àdúgbò kí ló fẹ́ jẹ́ fèètì àwọn tó wà ní àárín méjì ẹ̀dẹ̀mọ̀ pé àárín méjì nílé máa ń pọ̀ sí jù kí naval staff ó tó dé kí sójà ó tó dìde lójú oorun kí ọ̀gá tó wà lókè tó jẹ́ chairman yín kóun náà tó dé ńkọ́ o ṣe rẹ́rẹ́ ò ti rún. gbogbo ẹ̀yin láńlọ́ọ̀dù àdúgbò ẹ ṣe àṣàrò lórí ọ̀rọ̀ yìí ká máa gírèdì títì nìkan kọ́ la fẹ́ ṣọṣẹ́ ká máa ṣomi ẹ̀rọ fáwọn èèyàn ládùúgbò kọ́ la fẹ́ wí o ẹ̀mí àwọn èèyàn tún ṣe pàtàkì ládùúgbò ẹ tiẹ̀ try ṣe bẹ́ẹ̀ ṣètò ààbò fún wa ẹ gba ọlọ́dẹ sádùúgbò àmọ́ àwọn tá à ń sọ̀rọ̀ wọn yìí tó bá ṣẹlẹ̀ ọlọ́dẹ ẹ̀gbọ́n á ya á lọ bá wọn fámìlì tiẹ̀. ayé la mọ́wọ́ ayé la máa fi sílẹ̀ lọ. àwọn ará Kétu tó wà nítòsí bọ́dà lọ́hùn-ún nọ́mọbi tára wọn kù sí báyìí. kò sẹ́ni tó gbàdúrà kóun fojú sunkún ọmọ àbáyá. kìnìún sínú igbó. àwọn ará Kétu lọ́hùn-ún wọ́n sá lọ sí inú Bẹ̀nẹ̀ lọ́hùn-ún ni. nígbà tí àwọn Fúlàní fẹ́ pa wọ́n pàkúpà tán. fọ́tò ẹ̀ là ń rí lórí WhatsApp group tí mo wà yìí. wọ́n pa àwọn èèyàn pàkúpà kò ṣeé fi hàn yàn. mo sì wá ń rò lọ́kàn mi pé ṣé Yorùbá náà ni mí báyìí tí mi sì lágbára tí mo lè sà fáwọn tó ń pa yìí. oríṣi bí èèyàn mẹ́ta ló lóun ìyàwó òun wà nínú oyún òun gbé wọn wọ other side lọ́hùn ni pé kán sá lọ sọ́hùn. Lagos Ogun State Government iṣẹ́ wo lẹ̀ ń ṣe lórí ètò ààbò. àwọn kan tiẹ̀ máa dáṣà àwọn ará Yewa àwọn ará Òdòdó àwọn ará Afọ̀ àwọn ará Ìjẹ̀bú wọ́n á máa sọ pé Abẹ́òkúta lágbára wà ẹ má jẹ́ kó jábẹ́ òkúta nìkan ẹ àtẹ́yìndé sáwọn tó wà lọ́dá sáìdì náà wọ́n need attention yín state governor. ìwà ló máa fi ṣàrùn bó ṣe lówó tó ló máa gbádùn òyìnbó tó. ẹ̀yin láńlọ́ọ̀dù àdúgbò tí yín nìyẹn o ìgbáradì wọlé ní fún tó ń bọ̀ lọ́nà yìí torí tó bá ṣẹlẹ̀ ẹ ká má bàa máa sunkún pé bàbá lágbájá dẹ̀ dá o ìyá lágbájá dẹ̀ ṣe èèyàn. tó bá lówó ló dáwó lé ayé olówó lówó òdẹrú ayé olówó láyé máa fún láàyè lóró láyé fẹ́ rí ẹlẹ́dàá mi ò ṣe mí lẹ́ni ayé fẹ́ rí èrò mi tó ń jó lórí omi èrò mi tó ń jó. ẹ̀yin láńlọ́ọ̀dù àdúgbò ẹ má ṣì mí gbọ́ mi ò ní kéèyàn kan lọ ràbọn o mi ò ní kéèyàn kan lọ gba láṣẹ̀sì ìbọn mi ò sì ní kéèyàn kan lọ wá ìbọn lọ́nà àìtọ́ àmọ́ kí la fẹ́ fi dáàbò bo àwọn èèyàn wọ̀nyí tẹ́ ẹ jọ wà ládùúgbò nígbà tí ilé bá wà ládùúgbò tó jẹ́ bíi 50 tá a wá ní ọlọ́dẹ méjì tí láńlọ́ọ̀dù méjì náà níbọn tí wàhálà bẹ́lẹ̀ táwọn ọlọ́dẹ sá lọ báwọn fámìlì wọn tó wá kó àwọn méjì tó níbọn sínú àdúgbò. ṣé agbára àwọn méjì tó níbọn sínú àdúgbò yìí ṣó lè ká àwọn tá à ń sọ yìí. àbẹ́ẹ̀ rò pé àwọn bọ́ìsì kan ó jáde wọ́n mú gbóngbó lọ́wọ́ níwájú ìbọn tó dàbí machine tó jẹ́ pé tí wọ́n bá tẹ okó ẹ̀ mọ́lẹ̀ báyìí kàkàkàkàkàlẹ̀ máa gbọ́ lọ. mi ò ṣe mí lẹ́ni ayé fẹ́ rí èrò mi
bẹ́ẹ̀ ṣe jẹ́ nìyẹn lọ́dọ̀ ẹ̀yin landlord. ẹ̀yin olóyè ìlú, ẹ̀yin baálẹ̀, ẹ̀yin baálnà, ẹ̀yin baálẹ̀, ẹ̀yin olóyè, ẹ̀yin adáhunṣe, ẹ̀yin oníṣègùn ó kàn yín. ẹni tó lù fún bẹ́ẹ̀ ní ìsàlẹ̀ òdò ṣe bọ́ lọ́rùn ló bá mi ṣe. ẹ̀yin ọjà. ẹni tó lù fún bẹ́ẹ̀ ní ìsàlẹ̀ òdò ṣe bọ́ lọ́rùn ló bá mi ṣe. ìtìjú ńláńlá ni pé ogun wọ ìlú, ó kó àwọn akin ìlú lọ. owó làbí ṣe ní ayé. ìtìjú ńláńlá ni pé ogun wọ ìlú, ó kó kábíyèsí ìlú lọ. bó ṣe lówó tó ló máa. ìtìjú ńlá sì ni pé ogun wọ ìlú, wọ́n wá bẹ́ orí kábíyèsí sí gbàgede. ariwo gbówó ní kókó. àbórí bàbá olóyè. No sweet you, my brother. ọ̀rọ̀ tí ò da, ọ̀rọ̀ burúkú ni nígboro ẹnu pé àlejò ó gbá kábíyèsí ìlú wa létí àbí àlejò ó gbá baálẹ̀ létí, ọ̀rọ̀ tí ò ṣe é fetí gbọ́ ni. ìdòrò láyé fẹ́ rí ẹlẹ́dàá mi ò ṣe mí lẹ́yìn ayé fẹ́ rí èrò mi tó ń jó. ẹ̀yin ò mọ̀ pé kábíyèsí ló lìlú, ẹ̀yin olóyè lẹ́ ń ṣàkóso àti olùdarí ìlú káàkiri ilẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ ṣe ń ṣàkóso tẹ̀ ń darí gbogbo nǹkan nílẹ̀ Yorùbá àti agbègbè ẹ̀yin landlord association ẹ̀ ń dá àwọn kábíyèsí náà tún wà. ẹni lólu fún bẹ́ẹ̀ ní ìsàlẹ̀ òkú ṣe bọ́ lọ́rùn ló bá mi ṣe. àwọn baálẹ̀ náà wà lábẹ́ kábíyèsí àtàwọn olóyè. àṣẹ lọ́ba máa ń pa, ọba kì í dábàá. olówó lọ́wọ́ òdẹ̀rú ayé àkíyóde olówó láyé máa fún láàyè òdòrò láyé fẹ́ rí ẹlẹ́dàá mi. ètò owó wálẹ̀ yín ládéládé ẹ̀yin lóyè ń ṣe lórí wàhálà tó ń fi dùgbẹ̀dùgbẹ̀ yìí. ìjẹ́ ẹ tí ẹ̀ ń múra jàálẹ̀, ìjẹ́ ẹ̀ ń gbáradì. ǹjẹ́ tí wàhálà bá bẹ́lẹ̀ láàárọ̀ ọ̀la, ǹjẹ́ ẹ ní àwọn nǹkan tí ẹ lè fi já ìjà yìí? ǹjẹ́ ẹ̀mí wà fún, ǹjẹ́ ààbò ẹ̀mí àti dúkìá wà fún àwọn tẹ̀ ń ṣàkóso lé lórí? bó ṣe lówó tó ló máa gbádùn òyìnbó tó lówó Davido ọmọ bàbá olówó pariwo gbówó ní kókó. ẹ má fi ojú wo iye ọ̀rọ̀ yìí lásán. bàbá tí náà sì ti yó my brother tó bá lówó ló dáwó lé ayé. ìmúrasílẹ̀ àti ìgbáradì la nílò lásìkò tá a wà yìí. olówó láyé máa fún láàyè òdòrò láyé fẹ́ rí ẹlẹ́dàá mi ò ṣe mí lẹ́yìn ayé fẹ́ rí. ẹ̀yin kí ọba ìlú má fọwọ́ lẹ́rán kó máa retí àṣẹ látọ̀dọ̀ gọ́vnà àbí kó máa retí àṣẹ láti ọ̀dọ̀ house of rep àbí àwọn tó tún ní agbára nínú ìlú. ó tiẹ̀ ń yà mí lẹ́nu bẹ́ẹ̀ ti lọ gbé àwọn kábíyèsí sábẹ́ local government chairman. ẹni lólu fún bẹ́ẹ̀ ní ìsàlẹ̀ òdò ṣe bọ́ lọ́rùn ló bá mi ṣe. ẹ̀rọ mi tó ń jọ lórí omi. ẹni lólu fún bẹ́ẹ̀. ẹ ké sí gbogbo àwọn ọmọ àdúgbò àtàwọn ọmọ ìlú tó tọkùnrin ṣe àtàwọn tó bá tún tóbìnrin ṣe nínú wọn, ẹ ké sí wọn kẹjọ jókòó pọ̀ kẹ́ ṣe ìpàdé àpérò. ayé dùn jẹ́ jù yàrá. ẹ ké sí gbogbo wọn kẹ́ ẹ bá wọn ṣe ètò, kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ yẹ̀wò àgbà. Zẹ̀rí fún mi olóòlù ẹgbẹ́ ìjìlá
kẹ́ ẹ fún gbogbo wọn ní kíyà kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ akin kẹ́ ẹ sì sọ fún wọn pé kọ́ máa nìṣó pé wà lẹ́yìn wọn. ayé la mọ́wọ́ ayé la máa fi sílẹ̀ lọ àyànmọ́ pẹ̀lú kádàrá wọn yàtọ̀ síra wọn ó ní ká já máa. ìdí tí a fi ń gbórúkọ àwọn bá jàǹkànjàǹkàn nù tàn à á sọ fún yín lénìí torí akíkanjú làwọn ọba yìí jagunjagun sì ni wọ́n ìdí tí a fi ń gbórúkọ wọn torúkọ wọn ò parẹ́ dè ní àbò sọ fún yín lórí ètò yìí ó lè má jẹ nìyí à á sọ fún yín jọ mí. láyé máa fún láàyè dòróló láyé fẹ́ rí. torí àkàn fèèyàn kan jọba ńlẹ̀ yóò bá mi kàtàn ló jẹ́ mọ̀. èrò mi tó ń jó lórí omi. èrò mi tó ń jó lórí omi. ṣé bí gbogbo ọba ló tiẹ̀ máa ń ní jagunjagun náà máa ń ní balógun ṣé kò ń ṣe balógun ṣé kò ń ṣe professor lẹ́ fi jẹ balógun yín. professor of history tó máa sọ̀tàn fún yín tẹ́ bá lójú ogun yá. ẹni olùkúbẹ̀ ní ìsàlẹ̀ òkú ṣe bọ́lá ló bá mi ṣe. èrò mi tó ń jó lórí omi. àbí professor of computer science ní ẹ lọ fi ṣe balógun ni. ìṣẹ̀lẹ̀ ayé ìwà ló máa fi ṣàrùn. mo ti sọ rí lórí ètò yìí pé ẹni tó bá tọ́ sóyè ní ẹja máa fún lóyè. lówó tó ló máa gbádùn òyìnbó tó ló mú Davido ọmọ bàbá olówó pariwo gbówó ní kókó oníkùdù ẹ̀yin gómìnà ìyẹn bí ẹ ṣe jẹ́ nìyẹn ní abẹ̀yìn lọ́dọ̀ àwọn ọba láti àwọn olóyè ìlú ẹ̀yin gómìnà ìlú ló kàn báyìí. olówó òdèrú ayé. ẹ̀yin gómìnà ilẹ̀ yóò bá ọ̀rọ̀ yìí kàn yín. onítàpá sọ̀rọ̀ ṣẹ̀kẹ̀rẹ̀ fún ẹ̀sùn màlẹ́wù jẹ́ ọlọ́gbọ́n tó ń ṣe bí òkùnkùn òní bó ṣe jẹ́ ọ̀rọ̀ lásán náà sọ fún òmùgọ̀ tí kò wọ̀nyẹ̀ àjọ màlúù nínú kò jẹ́. èmi mọ̀ pé tó bá yẹ pé méjì nínú ọmọ tẹ́ ẹbí ti ṣe kò ń gé aburú àwọn aráabí yìí àwọn ọmọ tẹ́ ẹbí tẹ́ ẹ rán lọ ìlú òyìnbó tẹ́ ẹ ní kọ́ lọ kàwé ká nígbà tó ń bọ̀ wọ́n ti ṣe kò ń gé aburú àwọn aráabí yìí ìlú á ti yí padà. ọkùnrin jíjí wa má ṣe bàjẹ́ o gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ràn ohun tiwa ò ní bàjẹ́ o. èmi mọ̀ pé máa ti wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ Yorùbá yìí. àbí ti pa wá náà wọ́n ti kẹ́ bọ́dí lájà tó dé ìgbẹ́jọ́ dáadáa yóò gbẹ́jọ́ wá bá níbẹ̀. àbí ta nígbà tẹ́yìn náà ń fíṣítì ara yín tí gómìnà Ọ̀yọ́ tó wá sábẹ́òkúta àbí tí gómìnà Ògùn state tó lọ sí Òṣogbo àbí tó lọ sí ọ̀dọ̀ Fáyẹmí lọ́hùn ta ló ti ṣe kòńgẹ́ ló ti rí àrìnfẹsẹ̀ sí àwọn aráabí yìí wọ́n ti tún ètò ààbò wọ́n ti restructure ètò ààbò. àbẹ̀ lọ́wọ́ ẹni òfin kọrin jẹ́ jẹ́jẹ́jẹ́jẹ́. ṣebí Sunday Igboho yìí náà ló tẹ̀lé gómìnà Ṣèyí Mákindé lọ sí Kogi lọ́hùn nígbà tó fẹ́ ṣètò ìdìbò ńbẹ̀. jẹ́jẹ́jẹ́jẹ́ sára yé gbà jẹ́jẹ́ ló lè ṣe o jẹ́jẹ́ láyé gbà jẹ́jẹ́ pápá sọ̀rọ̀ kékeré fún ẹ̀sùn màlẹ́wù jẹ́. ṣé ẹ̀yin náà ò nígbàgbọ́ nú àwọn ọlọ́pàá Yorùbá mọ́ ni àwọn ọlọ́pàá tó wà nílẹ̀ Yorùbá mọ́ ni àbáwọn security tó ń tẹ̀lé yín ẹ̀ nígbàgbọ́ nú wọn lẹ́sẹ̀ ní kí Sunday Igboho tẹ̀lé yín. bó bá ṣe jẹ́ tó bá dẹ̀ ní bá ṣe fẹ́ ká ṣá máa dúpẹ́ nǹkan tọ́lọ́run mi bá fọwọ́ sí èdè ìbàjẹ́ o. àwọn táwọn ń sọ̀rọ̀ wọn wọ̀nyí wọ́n ń jayé alábátá wọ́n ń jayé ta ní òmù mi nílẹ̀ Yorùbá kò sì sẹ́ni tó lè sọ̀rọ̀. ẹ̀rọ ohun tí wà ò ní bàjẹ́. àwọn tọ́rọ̀ kàn wọ́n sọ pé ńgbà tí wọ́n lọ rí Sẹ́ríkì Ṣàṣà ńgbà tọ́rọ̀ Ṣàṣà ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ńbàdàn yìí ṣẹlẹ̀ wọ́n ní àwọn gọ́vnà márààrún ilẹ̀ Yorùbá wọ́n dẹ̀ jókòó wọ́n retí Sẹ́ríkì kó dé ṣé kò mọ̀gán bọ̀ tẹ́lẹ̀ wọ́n wá jókòó wọ́n wá ń wòye ìgbà tí Sẹ́ríkì máa jáde lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ́jú ó tún wá rìn gbẹ̀rẹ̀ bọ̀ ọ̀wọ̀ tẹ́ ń fún àwọn aráàbí yìí ẹ̀ fún ọba ọ̀wọ̀ tẹ́ ń fún àwọn aráàbí yìí ẹ̀ fún àwọn baálẹ̀ ẹ̀wò pálàsì baálẹ̀ Ṣàṣà ẹ̀wò bó ṣe rí ẹ̀wò bí pálàsì Sẹ́ríkì ọba Sẹ́ríkì ṣe rí ẹ̀wò bí pálàsì Sẹ́ríkì Ṣàṣà ṣe rí ẹ̀rí pé ṣòkò rí jìnnà sọ́rẹ́. wọ́n ròyìn ọlọ́pàá tó kún iwájú ilé Sẹ́ríkì báyìí
ní ṣàṣà. Tó bá sọ̀rọ̀ kékeré fún ẹ̀sùn máa lè wú jẹ́. Ọlọ́gbọ́n tó ń ṣe bí òkùnkùn ó ní bó ṣe jẹ́. Ọ̀rọ̀ lásán náà. Àwọn ọmọ Yorùbá ò lè rìn bó ṣe wù wọ́n nílẹ̀ Yorùbá mọ́. Àjọ máa lóyún. Àwọn ọmọ Yorùbá ò lè ṣe níṣe tó wù wọ́n nílẹ̀ Yorùbá mọ́. Tó bá dẹ̀ sí Àwọn ọmọ Yorùbá ò lè dáko nílẹ̀ Yorùbá mọ́. ẹ̀dúkẹ́, nǹkan tó lọ́rùn Ọwọ́ ní kí oúnjẹ má wọlé Yorùbá mọ́. lè bàjẹ́ o. Àdúrà Ṣé bẹ́ẹ̀ náà lẹ́ ń fi màálù jẹ oko tán bá dá nílẹ̀ Yorùbá? gbogbo ẹ̀yin tẹ̀ fẹ́ràn. Bàbá mi Ayọ̀rìndé Olúwafẹ́mi mo kí yín o. Àgbẹ̀ olóhùn ọ̀gbìn ni bàbá yìí. Bàbá mi Ayọ̀rìndé Olúwafẹ́mi. Èmi ò ní tọ́ra mi ò máa kúkú ṣiṣẹ́. Lágbára Ọlọ́run a ní ṣòfò ara a sì ní ṣòfò ẹ̀mí. Èmi àti bàbá yìí wà lánàá wọ́n wá ń sọ fún mi pé èèyàn kan fi oko èèyàn kan fi iná sí oko ó wá lọ ran oko títà wọn. Jẹ́jẹ́ ṣàlàyé kan, jẹ́jẹ́ ló lè ṣò, jẹ́jẹ́ láyé. Oko pákí tún wà ní for that matter. Jẹ́jẹ́ ṣàlàyé kan, Ó dá mi lójú màá rí bàbá yìí lénìí máa gbọ́ bí tán gbọ́ ọ̀rọ̀ dé. ṣàlàyé kan, jẹ́jẹ́ bàbá sọ̀rọ̀ kékeré fún ẹ̀sùn máa lè wú jẹ́. Ọlọ́gbọ́n tó ń ṣe bí òkùnkùn ó ní bó ṣe jẹ́. Ọ̀rọ̀ lásán náà sọ fún òmùgọ̀ tí kò wọ́nyẹ̀. Àjọ máa lóyún kí ni kò jẹ́ bó bá ṣe jẹ́. Tó bá dẹ̀ sí rí Ẹ̀yin ò gbọ́ nǹkan táwọn Fúlàní yìí ń sọ ni. Wọ́n ní bàbá àwọn ló ní Nàìjíríà. ọwọ́ sí èdè bàjẹ́ o. Àdúrà tó jù kan kò ní kí tiwa má ṣe bàjẹ́ o. Ó dá mi lójú pé gbogbo nǹkan táwọn Fúlàní yìí tán dẹ̀ fi ń hàn lórí afẹ́fẹ́ bí ìbọn bí ohun ìjà olóró àwọn gọ́vnà àti àwọn èèyàn jàǹkànjàǹkàn tó jẹ́ olóṣèlú ńlẹ̀ Yorùbá gbogbo wọn náà náà ń rí. Ǹjẹ́ èmi ò ní tara mi ò máa kúkú ṣiṣẹ́ kòrò àtẹlẹwọ́. Tẹ́yìn bá lẹ́yìn òun màjẹ́ńdà wọn èmi màjẹ́ńdà wọn. Tó bá dẹ̀ sí rí bá ṣe fẹ́ ká ṣá máa dúpẹ́. Wọ́n náà fẹ́ pa gbogbo èèyàn káwọn lè padà sílẹ̀ bàbá wọn. Èdè bàjẹ́ o. Àdúrà tó jù kan kò ní kí tiwa má ṣe bàjẹ́ o. Gbogbo ẹ̀yin tẹ̀ fẹ́ràn orin tiwa ò ní bàjẹ́ o. Ẹ̀yin gómìnà ẹ pé ẹ ṣe àṣàrò ẹ pé àpérò ẹ pé àwọn akin inú ìlú bí ẹ pé àwọn èèyàn tẹ́ mọ̀ wọ́n ní agbára nínú ìlú Ọlọ́run lálágbára Ọlọ́run lọ́ba tó ní agbára ó sì mú agbára yìí ó fún àwọn kan pé kó máa fi ṣe àkóso bí àwọn àgbẹ̀ bí àwọn ọdẹ. Èmi ò ní tara mi ò máa kúkú ṣiṣẹ́ kòrò àtẹlẹwọ́ ẹni. Àti àwọn akin èèyàn wọ́n pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá. Jẹ́jẹ́ ṣàlàyé kan, jẹ́jẹ́ ló lè ṣò, jẹ́jẹ́. Wọ́n wà ní state kọ̀ọ̀kan wọ́n wà ní local government wọ́n sì wà ní community àwọn èèyàn mọ̀ wọ́n ẹ̀yin náà mọ̀ wọ́n. Ṣàlàyé kan, jẹ́jẹ́ bàbá sọ̀rọ̀ kékeré fún ẹ̀sùn máa lè wú jẹ́. Ọlọ́gbọ́n tó ń ṣe bí òkùnkùn ó ní bó ṣe jẹ́. Ọ̀rọ̀ lásán náà sọ fún òmùgọ̀ tí kò. Kí ni ìdí àbí kí ló dé tẹ́yin ò ṣe fẹ́ pè wọ́n sí ìpàdé àpérò kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ yẹ̀wò àgbà. Ọ̀dọ̀ yìí bá ṣe fẹ́ ká ṣá máa dúpẹ́. Nǹkan tó lọ́rùn mi bá fọwọ́ sí èdè bàjẹ́ o. Àdúrà Ẹ bá wọn sọ̀rọ̀ kẹ́ ẹ sì fi wọn lọ́kàn balẹ̀ kẹ́ ẹ ní kán múlẹ̀. Gbogbo ẹni tó bá dalẹ̀ kó balẹ̀ lọ ni o. orin tiwa ò ní bàjẹ́ o. Ìkọ̀ra mi ò máa kúkú sí Nínú sójà a ní àwọn medical team ẹni. a ní àwọn tó ń lójú ogun Ǹjẹ́ a ní àwọn tó ń lọ pẹ̀tù sáwọ̀ níta bẹ́ẹ̀ náà nínú iṣẹ́ ọlọ́pàá kú ṣiṣẹ́ níbi tí wọ́n bá ti ń digunjalè ẹni. a ní àwọn ọlọ́pàá tá a máa rán lọ bẹ̀ Ǹjẹ́ àwọn traffic ward wà nínú wọn. bá ṣe ṣá máa dúpẹ́. Nǹkan tó lọ́rùn Kí ló wá dé nínú Àmọ̀tẹ́kùn èdè bàjẹ́ o. Àdúrà ẹ mú àwọn bàbá yìí sínú Àmọ̀tẹ́kùn kẹ́ ẹ ní kán máa fẹlá bàjẹ́ o. Gbogbo ẹ̀yin tẹ̀ fẹ́ special squad ní kẹ́ ẹ pè wọ́n. bàjẹ́ o. Bàjẹ́ o. Èèlò lẹ fẹ́ máa fún wọn gan tá àti ẹ̀rírú ẹ̀rí yìí. I've been sick now, one hour to get body like that, go there, you go there, that you go there, one body back. You go get bread, don't get it right there. Èmi ò ní tọ́ra mi. Ẹ máa rò
pé tó bá ṣẹlẹ̀ yín gómìnà pé gbogbo yín ẹ mú jẹ o. Òfin kan jẹ́ èmi ò ní tara mi ò máa kúkú ṣiṣẹ́ kòwò àtẹlẹwọ́ ẹni. Òfin kan jẹ́ jẹ́jẹ́ ṣàlàyé gbà jẹ́jẹ́. ẹ má rò pé tó bá ṣẹlẹ̀ ẹ̀yin gọ́vnà ẹ rí ibi kan tẹ́ fẹ́ ságbà ọlọ́run ọba tó ń fìṣọ́ ẹ̀ṣọ́ àwọn èèyàn mo mọ tó lè ṣe o. torí inú ìdààmú ni gbogbo àwọn èèyàn wà nígbà tí ìbọn bá ń dún bí tó ń dún lọ́hùn-ún táwọn èèyàn ń sábọ̀ inú igbó tó ń gbọ́rù ìbọn torí wọn ọ̀nà wàrà bíi inú igbó náà tún wà tó ti farasin sí. kẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé ní tó lọ́hún bá kó yọ òun lọ́lọ́dùmarè fẹ́ nìyẹn. àdúrà tó dùn kan kò ní kí tiwa má ṣe bàjẹ́ o gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn orin tiwa ò ní bàjẹ́ o. ìtara mi yóò máa kúkú ṣiṣẹ́. kí ẹ máa jẹ́ fún àwọn baálẹ̀ fún àwọn ọba àti àwọn gọ́vnà. èmi ò ní tara mi ò máa kúkú ṣiṣẹ́ kòwò àtẹlẹwọ́ ẹni. òfin kan ní. kí gbogbo yín pátápátá kẹ́ ẹ tún èrò ara yín pa. bá ṣe fẹ́ ká ṣá máa dúpẹ́ nǹkan tọ́lọ́run mi bá fọwọ́ sí èdè ìbàjẹ́ o. Raphael ẹdún Raphael ó níbi tí ìlú yìí ń lọ kálukú wa ní láti gbáradì a ní láti gbáradì gan. ìbàjẹ́ o. a máa fẹ́ lẹ́yìn bọ́ sí abala àmọ̀ràn ló tún kàn lórí ètò yìí ibi tá a ti máa gbà yín mọ̀ràn tá a ti máa gbára wa mọ̀ràn pé kí ni ṣíṣe kí ni eléyìí tẹ́ ẹ rò pa lè ṣe tí gbogbo nǹkan òfin ní dàrú pátápátá ẹ máa bá wa bọ̀. ọmọ ò bá mọ jáyé orí rẹ lóde ọjọ́ ń bọ̀ yí pé o ò ní lè lò gbà. ìmọ̀ràn mi fún gbogbo wa ni pé ẹ̀yin olórí àdúgbò ẹ̀yin olórí ìlú gbogbo wa ẹ jẹ́ á jọ jókòó kájọ sọ̀rọ̀ pọ̀. ọmọ ò bá mọ ṣiṣẹ́ owó rẹ lọ́dọ̀ o. torí wọ́n ní ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́. ìlà kàkà mo ní ilé ayé ẹ̀dá bí ìṣẹ́jú akànmọ́ lórí ọba jẹ́ àlùbà yìí pẹ́ o. ẹ pé àwọn àgbààgbà ẹ pé àwọn àgbààgbà òmìràn ẹ pé àwọn àgbààgbà òmìtàn ẹ pé àwọn olórí ọdẹ ẹ pé àwọn olórí ọ̀dọ́ ẹ pé akin lọ́kùnrin ẹ pé akin lóbìnrin sẹ́ẹ̀. ẹ̀yin mọ̀ wọ́n ládùúgbò. ọmọ kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ àsọyé pọ̀. ẹ lòdì ọjọ́ ń bọ̀ yí pé o ò ní lè lò gbà ilé ayé ẹ̀dá bí àwọn tá à ń wí yìí wọ́n mọnú àdúgbò kálukú wa. ìgbà yìí pẹ́ o. àwọn náà pọ̀ jù náà ọlọ́kadà ń sìn yín. wọ́n mọ woro sí woro wọ́n mọ ìgà sí ìgà wọ́n mọ kọ̀rọ̀ sí kọ̀rọ̀. ọwọ́ rẹ lọ́dọ̀ ìgbà ń bọ̀ mọ́kàn o ò ní lè la kàkà mo nílé ayé ẹ̀dá bí ìṣẹ́jú akànmọ́ lórí ọba jẹ́ àlùbà yìí pẹ́ o. gbogbo ẹ̀yin ìlú náà sì mọ àwọn àgbà ajá ládùúgbò tí ò gbọdọ̀ báwo jẹ́. àwọn àgbà àdúgbò mọ àwọn olú ọdẹ wọ́n sì mọ àwọn bàbá ọdẹ ládùúgbò. ṣeun tó ṣe ọ̀rẹ́ ọjọ́ ń lọ o. àní o ṣeun tó ṣe ọ̀rẹ́ ọjọ́ ń lọ o. mo ti sọ fún yín lẹ́ẹ̀kan pé ẹ̀ka ìbọn tó wà ládùúgbò yín sẹ̀ ṣótó tó lè dáàbò bo ilé 50. mi ọ̀rẹ́ o àní o ṣeun tó. ṣé èèyàn kan lè dúró mẹ́ta ni àní o èèyàn méjì ò ní lè dúró márùn náà. kìràkìtà ò dọ́là ìborí ní ńlá ni àmọ́ ṣe ò lọ́rọ̀ ẹ̀dá ní gbé ní ọ̀rẹ́ o. ọmọ
torí ìbọn tó wà lọ́wọ́ àwọn aráàbí yìí ó le ó kọjá ń tàn rò. ọmọ yìí pé onílé ló gbà mo ní ilé ayé ẹ̀dá bí ìṣẹ́jú àkànmọ́ lórí ọba jẹ́ àlùgbà yìí pẹ́ o láyé. àwọn tá à ń sọ̀rọ̀ wọn yìí ò lépo lójú, wọn bẹ̀rù ọba, wọn bẹ̀rù ìjòyè, wọn bẹ̀rù èèyàn kankan lù ú lẹ́yìn sẹ́ríkì wọn. ohun tó dẹ̀ wà lọ́wọ́ wọn ń bi ìgá wọn lọ́hùn-ún kò ṣeé fẹnu sọ. ó lè má tí ì dọ́dọ̀ àwọn tó wà níbi àdúgbò yín tó ń ta tàbí tó ń ta tòmátò tó ń ta wóróbo tó ń fìlí gáàsì fún yín. a ní ìkànnì àwọn ọ̀gá ológun tó ti fi ṣẹlẹ̀ wọ́n ní pé Boko Haram náà ní advanced Boko Haram làwọn bandits yìí. àtàwọn x-men advanced Boko Haram ní gbogbo wọn. lórí ọba jẹ́ àlùgbà yìí pẹ́ o láyé. ṣeun tó ṣe ọ̀rẹ́ ọjọ́ ń lọ o. àní o ṣeun tó ṣe ọ̀rẹ́ ọjọ́ ń lọ o. àwọn ohun ìjà olóró pọ̀ lákàtà wọn. àmọ́ ṣe òdòrò ẹ̀dá ní ènìyàn. èmi ò mọ ìdàpọ̀ èèyàn àti ẹran omi ò mọ o. yéyéyéyé ṣeun tó ṣe ọ̀rẹ́ ọjọ́ ń lọ o. kí ni ìdàpọ̀ èèyàn àti ìdàpọ̀ ẹran ṣe wá jẹ́ kó jẹ́ ọ̀rẹ́ àbí nǹkan tá a jọ ń gbé. òdòrò ẹ̀dá ní ènìyàn. ọ̀rẹ́ o. ọmọ ó bá wọn jáyé orí rẹ̀ lóde ọjọ́ ń bọ̀ yí pé. ìgbàkigbà ní wàhálà yìí lè bẹ̀rẹ̀. onílé ayé ẹ̀dá bí ìṣẹ́jú. kí agbáradì màlèmí wíkẹ́. ṣé àlùbà yí pẹ́ o láyé. yéyéyéyé ọmọ kí ó má bàa bá wa lójijì. ọ̀rẹ́ mi lọ ìgbà ń bọ̀ mọ́kàn onílé làkàkà. onílé ayé ẹ̀dá bí ìṣẹ́jú àkànmọ́ lórí ọba jẹ́. ẹ̀yin tí ẹ bá lówó ìbọn mi ò ní kẹ́ ẹ lọ wá owó kẹ́ ẹ ra bọ́n o. ẹ̀yin tí ẹ bá lóògùn ìbọn mi ò ní kẹ́ ẹ lọ wá owó àbí kẹ́ ẹ máa wá àwọn èèyàn kan kiri pé kán ṣògùn ìbọn fún yín o. àmọ́ mo ní advice kan tí mo lè fún yín. ó bá wọn jáyé orí rẹ̀ lóde ọjọ́ ń bọ̀ yí pé ó ní. ẹ̀yin ẹ máa tẹ́tí sí ètò bàbá mi Alhaji Moruf Adébóyèga ọmọ ọ̀dọ̀ àgbà ìṣẹ́jú àkànmọ́ ló. ní Family Radio 88.5 FM. ó lè má dọ̀dọ̀ tí yín bẹ̀ yẹn. ẹ̀yin ẹ tẹ̀ sí Facebook ọmọ òun máa ṣe ẹ máa rí bàbá ní gbogbo ọjọ́ Monday ní aago 8 sí aago 10 onílé ayé lórí ètò wọn. ìṣẹ́jú àkànmọ́ ó ní abala kan tó jẹ́ pé sáyẹ̀nsì Yorùbá náà máa ń fún àwọn èèyàn. láyé. ẹ lè ṣe kòǹgẹ́ kan fún yín ní oògùn ìbọn. bàbá sì fẹ́ fún wọn fẹ́ sọ ọ̀rọ̀ kan jò ní ìwọ̀n sọmọ́. wọ́n ní àgbẹ̀ tí màálù bá ń da oko ẹ̀ láàmú. wọ́n ní àwọn ní nǹkan táwọn lè fún tó jẹ́ sáyẹ̀nsì Yorùbá tó yẹ pé tó bá fi sínú oko ẹ̀ màálù ò tún débẹ̀ mọ́ tí màálù bá ń dẹnu ọ̀nà ọbẹ̀ yẹn á máa yí padà ní. bọ̀ wọ́n náà wọn ò ní sọ lórí afẹ́fẹ́. tó ṣe wọ́n ní àgbẹ̀ tó bá fẹ́ ó lè pe àwọn á fún. ṣe tó ṣe ọ̀rẹ́ ọjọ́ ń lọ o. kìràkìtà ọ̀dọ́là ìborí ló. ẹ̀yin tẹ́ ẹ̀ bá níbọn ńlẹ̀ ẹ lọ wá paná àwọn paná torí ẹ̀ bá ń kọ̀ fún yẹn ẹ lọ pọ́n kẹ́ fi sábẹ́ bẹ́ẹ̀ dín àní o torí ọjọ́ ọ̀dágìrì. ọ̀rẹ́ ọjọ́ ń lọ o. àní o ṣeun tó ṣe ọ̀rẹ́ ọjọ́ ń lọ o. ẹ̀yin chairman rèé kìràkìtà ọ̀dọ́là ìborí ló ń lọ ní. àmọ́ ṣe òdòrò ẹ̀dá. ìbọn tó wà ní community yín tẹ́lẹ̀ tó bá pé 5 ni ọmọ ò bá ẹ jẹ́ ó pé 25 dé ọjọ́ ń bọ̀ yìí tílé tó wà ládùúgbò yín bá jẹ́ bíi 30 gbà mo ní tílé tó wà ládùúgbò yín bá wọ bíi 60 ìṣẹ́jú àkànmọ́ lórí ẹ jẹ́ kí ìbọn tó wà ń bẹ wọ bíi 50 láyé. ẹ gba láìsẹ̀sẹ̀ o. ẹ má dúró fún èèyàn o tó bá dọ̀rọ̀ ọlọ́pàá èmi ò sí ń bẹ̀ o. ẹ má lọ ra àbọn àtọwọ́dá o bẹ́ẹ̀ bá lọ ra àbọn ẹ kóra yín sí yọ́yọ́ ọlọ́pàá nìyẹn o. ọmọ ò bá wọn jáde gbogbo nǹkan tá à ń sọ yìí for preparedness and security reasons la fi ń sọ eléyìí gba ilé ayé ẹ̀dá bí. torí kò ní í dáa kí bàbá ó fọmọ lẹ̀ lọ lásìkò nígbà tásìkò ìpè
kó wá jẹ́ pé a gbọ́ pé àwọn bandits kan ló wọlé náà pa bàbá àbí náà pàyà. ọjọ́ ń lọ o. a máa wá sọ pé àyà alágbájá dẹ̀ da o ìyá dáadáa ni ìyá alágbájá o. ká má bàa sunkún ẹlẹ́yà ká má bàa sunkún ubú òun la fi ń sọ eléyìí fúnra wa. àní ó ṣe ohun tó ṣe. wàhálà ò ní sọ ìgbà tó fẹ́ ṣẹlẹ̀ ìlà ìlò ò ní sọ pásìkò báyìí lòun fẹ́ ṣẹlẹ̀. kìràkìtà ò dọ́là. ó ní bọ̀bọ̀ kan tí wọ́n mú ní Benue ńgbà yẹn tó ní àwọn Fúlàní wọ́n sì ń sponsor àwọn èmi ọ̀rẹ́ o. nígbà àwọn fẹ́ gba bíi 5 states kan bàbá wọn jáyé orí rẹ̀. ẹ pa gbogbo àwọn èèyàn tó wà ńbẹ̀ òyìn pé àwọn èèyàn wọn á fẹ́ wá dominate ibẹ̀. bá ìjà yìí níjà tó ń ṣẹlẹ̀ ní Kaduna. ọba jẹ́ àdúgbò yípẹ́ o láyé. yéyéyéyé ọ. ẹ má fi iná sórí òrùlé sùn ní èmi Àjàlá Kọ́láwọlé ń sọ. ìgbà ń bọ̀ mọ́kàn onílé làkàkà onílé ayé ẹ̀dá bí ìṣẹ́jú akọ̀mọ́ lórí ọba jẹ́ àdúgbò yípẹ́ o láyé. ẹ jẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń bá wa wo ètò yìí ẹ kọ́mẹ̀ntì sábẹ́ ẹ̀ ká lè kí yín Ráfẹ̀lẹ́ Ẹ̀dùn Ọlọ́ládé mú kí ẹ o. okú àti ilé bọ́lé o okú àti iṣẹ́ bọ́ síṣẹ́ o àṣeyè làó máa ṣe o. àwa náà lágbára Ọlọ́run á ní iṣẹ́ tiwa a ní bó ní iṣẹ́ ṣiṣẹ́ kú o. ọmọ ò bá mọ jáyé orí rẹ̀ lóde ọjọ́ ń bọ̀ yí pé o ò ní lè lo bàbá mi Olúwafẹ́mi Ayọ̀rìndé àjọ wà lórí ètò yìí ni. bí ìṣẹ́jú akọ̀mọ́ lórí ọba Wàlíù Sàláò mo kí wọ náà láì Wàlíì Àńkọ́ńbẹ̀ Mr. Ṣẹ́gun Fádàrẹ headmistress ńkọ́ o. ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ bàbá Olúwafẹ́rànmi kan o ò ní lè la tí n bá ní ẹ̀gbọ́n oní á ní yẹ́sìkẹ́. dàbí ìṣẹ́jú akọ̀mọ́ lórí ẹ bá ń kí àǹtí mi ń bẹ̀ yẹn. ọpẹ́ o láyé. ẹ bá ń kí mo dúpẹ́ o. mo dúpẹ́ ọ̀pálékè. ẹ bá ń kí owó ìlú Evra. ẹ bá ń kí Lukman Egunjọbí yàbí àti Saheed. ọmọ ò bá wọn jáyé èmi àti Ṣẹ́gun wà láàárọ̀ lánàá mi bá ní ẹ bá ń kí àríra lánàá. o ò ní lè lo bá ilé ayé ẹ̀dá bí ìṣẹ́jú akọ̀mọ́ lórí ọba jẹ́. ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ra oògùn wa tí mo polówó fún yín lẹ́ẹ̀kan tí mo ní láti iléeṣẹ́ Confidence Apps tẹ́ ẹ bá fẹ́ ra oògùn diabetes lélẹ́yìí tẹ́ ẹ bá fẹ́ ra capsule ni ó dẹ̀ easy láti lò ẹ̀yin ẹ fi méjì sẹ́nu ẹ̀yin tẹ́ ẹ bá dẹ̀ lè mí direct ẹ fi sínú ẹ̀bà kẹ́ ẹ gbé nǹkan lura ẹ̀yin tẹ́ ẹ bá dẹ̀ tún fẹ́ ra Confid Pile capsule òun náà ó máa ń kí ọ jẹ̀dí tó bá ti dingírin sí ọmọkùnrin lára tó yẹ pé ó fẹ́ pa ọmọkùnrin ó fẹ́ pa ní nǹkan ọmọkùnrin yẹn Confid HBP capsule lélẹ̀ náà capsule òun náà ẹni tó wá fẹ́ ra eléyìí ẹ lè pè mí sórí nọ́mbà mi ẹ pè mí sórí 08029095234 08029095234 tàbí 09075747935 09075747935 a ní ìrìjì báyìí lọ lórí ètò tèní títí ọjọ́ míì tá a tún láǹfààní àti pàdé ara wa lórí ètò yìí. Àjàlá Kọ́láwọlé lórúkọ mi ẹ̀mí lára ọba ọba mọ̀dé ọmọ tágbátá ọmọ kóró wa mọ́lẹ̀kọ́ lẹ́rù lọ́ba kíbò má jà á kọmọdé ọba má pẹ̀yọ títí ìgbà míì ọjọ́ rẹ tá a tún láǹfààní àti pàdé ara wa lórí ètò yìí ẹ má ṣe burúkú o torí tẹ́ ẹ bá ṣe ó ń padà bọ̀ wá báyìí o Àjàlá Kọ́láwọlé yìí rèé ó dìgbà. Àfàìnà ọjọ́ mẹ́la ó. Sukomi Ojelade, thank you very much. Ọjọ́ mẹ́la